ò ní jẹ́ nǹkan tí Bíọ́dún sọ ni ó ní gbogbo nǹkan tí Gistlover ń ṣe yẹn ó lọ́lọ́hun ò ní jẹ́ ó lóhun ò pray ẹ̀ kàn ṣe fún òun kàn ṣe fún ọmọ òun. Bíọ́dún was there for over 10 years killing other people's children to advertise her dead career. Ìyábọ̀ Alice Òjó tán bá ní gbogbo àwọn tán jọ ń ṣe fíìmù àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ní ìṣòro òun ló máa wà níwájú pé àwọn táwọn jọ ń ṣe fíìmù yẹn o àfikún kù Ìyábọ̀ Òjó ló máa wà níwájú. Ó gbọ́ nǹkan tí Bíbélì sọ ni gbogbo orú ẹ̀dá bí Ìyábọ̀ Òjó gbogbo orú ẹ̀dá bí Bíọ́dún Òkèowó gbogbo orú ẹ̀dá bí Dorcas tó bá wo show Dorcas nígbà tí Dorcas ń ṣe show fún mi tó ń ṣe show fún Mr. Lawal tó bá wo èpèdè tí Dorcas ń ṣe fún ọmọ ìkókó tí Dorcas dé admit wípé àti inú oyún làwọn tí ń ṣépè fún ọmọ ìkókó yẹn. Èèyàn mélòó nu yín ló ti rí fídíò Dorcas tó admit pé àti kékeré làwọn tí ń ṣépè fún ọmọ ìkókó? Èèyàn mélòó ló ti rí? Èèyàn mélòó ló ti rí fídíò yẹn? Èèyàn mélòó ló ti rí fídíò yẹn tí Dorcas admit wípé àti kékeré àti inú oyún làwọn tí ń ṣépè fún ọmọ ìkókó? Ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀yàn láyé yìí tó lè ṣe èèyàn láyé yìí tí ò ní ìdáríjì níwájú Ọlọ́run àti ènìyàn òun ni ẹ̀dá tí kò ṣẹ̀ tí kò rò ẹ́ tó dẹ̀rò pé o fẹ́ pa because tó bá wo Ìyábọ̀ Òjó Dorcas ìyá wọn lókè lọ́hùn kò ṣe pọ́n máa bú yín wọ́n máa fi yín lẹ̀. Tẹ bá rí shows tí Dorcas ṣe fún Alhaji tẹ bá rí shows tí Dorcas ṣe fún Alhaji tẹ bá rí ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Alhaji. Who is Alhaji? Mr. Lawal status tó dá dúró ní láyé ara ẹ̀. But who is Mr. Lawal? Lizzy Anjorin. Mr. Lawal is Lizzy Anjorin's clown. Ọjọ́ tán ti ń dún ẹ ní ìdókúdò bọ̀ mi ò ọjọ́ kan dá sí rí Dorcas. Ọjọ́ tán ti ń gbé ìhòòhò ẹ jáde mi ò fi ọjọ́ kan dá sí rí. Even lẹ́yìn ìgbà tó o ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò lè ní ìdáríjì ìwọ náà ṣé o mọ̀ pé báwọn lọ Ọ̀dúnmàtà ọ̀sẹ̀ kẹta tó lọ Ọ̀dúnmàtà ló pààyàn. Ṣé tó bá ń ṣe Ìdúmàtà dé Dorcas ṣé ó tọ́ sí ẹ? Mi ò tí ì gbé evidence kankan jáde Dorcas. Evidence kan ni mo ń retí kí gbogbo yín gbé jáde tẹ́jẹ̀ tí gbé jáde. Ṣé tí mi ò bá fẹ́ Mr. Lawal Dorcas ń ṣe 10 hours show fún Mr. Lawal per day mo ní per day 20 up to 18 hours per day. Dorcas sọjí gbogbo wọn ọmọ máa sọ pé ṣẹ́yìn ti fẹ́ jáde ṣẹ́yìn ti fẹ́ olórí burúkú agbọ́tukúyọ̀ tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ ìyẹn náà sọ pé ọkùnrin àgbẹ̀ obìnrin àgbà obìnrin àgbẹ̀ obìnrin àgbà. Báyé bá ń yẹ kó rọra jayé gbogbo ipòkípò tó bá wà nílé ayé má jayé bí ẹni tí ò ní lọ láyé mọ́ kò dìgbà tó o bá kú kó o tó lọ láyé. Ṣẹ̀ṣẹ̀ rí mi lórí Facebook báwọn Facebook gbogbo ipòkípò tó bá wà nínú ayé Majesty Majesty I see you my sister on TikTok gbogbo ipòkípò tí Ọlọ́run bá ti tò ẹ́ sí nínú ayé má jayé bí ẹni tí ò ní lọ mọ́. Sórí tó bá kú tó ń rì ẹ́ mọ́lẹ̀ Ọlọ́run kò fi àánú wá ẹ rí ni. Àwọn ikú kan wà tó o bá kú ayé ò ní gbọ́ ẹ mọ́ o ò ní jára ayé mọ́. Ẹ rí pé àwọn onítíátà kan ẹ máa gbọ́ wọn o ẹ máa gbọ́ wọn ṣàdédé ẹ kò ní gbọ́ àwọn onítíátà yẹn mọ́. Ẹ rí pé àwọn olórin kan wà ẹ ti máa gbọ́ wọn ṣàdédé ẹ ní gbọ́ wọn mọ́. Ẹ rí pé àwọn olókìkí kan máa wà ṣàdédé lẹ kò ní gbọ́ wọn mọ́. Àsìkò tẹ́ ẹ gbọ́ wọn mọ́ yẹn àsìkò tó ń jáde láyé ni. Àsìkò tó ń ṣe kí ni àsìkò tó ń jáde.